ìbáyé la wà tí Yar'Adua fi kú. Ẹ dákun kí n tuntun pé Buhari kú. Ayé la wà bàbá àtèmi kú. Ẹ kí n tuntun pé Buhari kú ná. Ayé la wà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ò ní ìyá tí ò tún ní bàbá. Ẹ kí wọ́n tuntun pé nìkan kú. Ayé la wà agbọ́kú Awólọ́wọ̀. Ayé la wà agbọ́kú Bọ́lá Ìgè àmẹ́ni ọ̀pá dìsìn. Ayé la wà tọ́pọ̀lọpọ̀ èèyàn ń kú lójú wa. Ẹ tí ọ̀yẹ́ ó kú gan kú. Ọkọ àtìyàwó ń kú bí ẹ ti lọ ṣe wedding lọ́jọ́ ọ̀dùnnú wọn, ìdùnnú ẹbí. Wọ́n ń bọ̀ ńlé, wọ́n sì kú. Ìyá àti bàbá àtàwọn àbúrò wọ́n lọ ṣe graduation ọmọ ẹyọ kan ṣoṣo tó kọ́kọ́ graduate nínú ọmọ tí wọ́n bí. Ojú ọ̀nà ni wọ́n wà wọ́n lásídẹ́ǹtì, ẹnìkan òye nínú gbogbo wọn, ọmọ tí wọ́n lọ ṣe graduation ẹnìkan ló kù láyé. Ayé ọ̀parẹ́ àwọn èèyàn ń kú. Ẹ̀yin èèyàn káàkiri gbogbo àgbálá ayé, ọ̀rọ̀ rẹ o. Ọ̀rọ̀ tó ṣiṣẹ́ fọ́mọdé, tó ṣiṣẹ́ fágbà, tó ṣiṣẹ́ fọ́kùnrin, tó ṣiṣẹ́ fóbìnrin. Ọ̀rọ̀ tó jẹ́ pé òun ni ó kẹ́yìn gbogbo ẹ̀dá ènìyàn láyé. Gbogbo wa la dágbádá kú o. Ẹni ṣe rere láyé yóò lọ, ẹni tí ó sì ṣe rere yóò lọ. Ẹni tó lágbára yóò mọ̀ lọ. Bẹ́ẹ̀ dẹ̀ ni ẹni tí ò lágbára yóò lọ níjọ́ kan náà ni. Ilé ayé àdìtú ni o. Ẹni tó lówó lọ́wọ́, tó lọ́rọ̀, yóò lọ níjọ́ kan o. Ẹni tí ìyà wa ń jẹ láti àárọ̀ títí dọjọ́ alẹ́, ìjọ́ kan náà ni ó padà lọ sọ́run. Ẹni tó ń jẹ àjẹyó yóò máa dèrò ọ̀run níjọ́ kan. Ẹni tó ní ogúnlọ́gbọ̀n ènìyàn, tó ní ogúnlọ́gbọ̀n ẹrú, yóò lọ níjọ́ kan o. Ẹni tí dẹ̀ ń dá forí tì í, ẹni tí ń forí tì í fúnra ẹ̀ tí ò lẹ́nìkan, ìjọ́ kan náà ni ó jọ́ lọ́run nípè o. Ilé ayé àdìtú ni o. Ilé ayé tá a lélélélélé tá ò lè bá. Ilé ayé tá a bù sọ́wọ́ tí ò kọ́wọ́. Ilé ayé àfọwọ́bàfilẹ̀. Ayé yìí ọjà ni o. Ọ̀run nílé, ẹni roko ẹni rodò. A ó padà sílé níjọ́ kan o. Ṣùgbọ́n ìwọ̀nba ìgbà t'Olúwa Ọlọ́run Elédùmarè bá láà máa lò láyé, ẹ̀já gbélé ayé sí rere. Gbogbo wa la rí i pé ikú má kíkanjú lọ. Ó mú olówó, ó mú ọlọ́rọ̀, ó mú pírẹ́sídẹ̀ǹtì orílẹ̀-èdè Nàìjíríà lọ. Bí ààrẹ Muhammadu Buhari sì lówó tó, bí wọ́n ṣe lọ́lá tó, bí wọ́n ṣe níyì tó, bí wọ́n ṣe jẹ́ gbajúgbajà ènìyàn tó ní gbogbo àgbálá ayé, ẹ̀rí tó gbẹ̀yìn wọn, ikú náà ni o. Ikú ló gbẹ̀yìn gbogbo wọn. Tá a bá gbàgbé nígbà yíyan Babangida, àwọn èèyàn bẹ́ẹ̀, àwọn alágbára, ṣe rí i pé ikú náà ló gbẹ̀yìn gbogbo wọn. Tó bá jẹ́ pé ikú ṣe é rà ni, ikú ṣe é fowó bọ́ ni, tó bá jẹ́ pé ikú ń gbowó ni, ikú ń gbẹran ni, ikú ń gbàgbò, ikú ń gbà rọ̀bọ̀rọ̀kìnì. Mélòó ni Buhari ò bá rà fún kú? Mélòó ni àwọn olówó ayé yìí ò bá rà fún kú? Ṣé ẹ ti wá rí i pé ikú ju ni lọ o? Ṣé ẹ ti wá rí i pé ságbára la fẹ́ sọ pé Buhari ò ní ni? Àbípò la fẹ́ sọ pé ò ní? Àbówó la fẹ́ sọ pé ò ní? Àbí èèyàn la fẹ́ sọ pé ò mọ̀? Ṣé ẹ ti wá rí i pé kò sálágbára lọ́jọ́ ikú? Alágbára wá ń sùn. Alágbára ò lè dápá gbé, kò lè dẹ́sẹ̀ gbé. Ẹ̀yin èèyàn, ẹja gbélé ayé sí rere. Mo fẹ́ dogún, mo fẹ́ dọgbọ̀n. Ìjọ́ kan náà ló mọ̀. Èmi ni níbí, èmi ni lọ́hùn-ún. Orúkọ mi náà ń dá níbí, náà ń dá lọ́hùn-ún. Àwọn èèyàn tó wà níkàáwọ́ mi, mo lè fìyà jẹ wọ́n, mo lè ṣe wọ́n bó ṣe wù mí. Ẹ rí i pé ikú ò tíì dé ni. Tíkú bá dé, kò sálágbára lọ́jọ́ òkú. Àtẹ̀ntí ń yọ òkú, àtẹ̀ntí tó débi òkú tó rántí pé jọ́ kan lòun náà ó jáde láyé. Ṣé ẹ ti wá rí i pé
ikú ò tí ì dé lèèyàn rò pé òun lówó o, ikú ò tí ì dé lèèyàn rò pé òun lọ́lá, ikú ò dẹ̀ tí ì dé lèèyàn rò pé òun lágbára lórí ohun gbogbo. Tíkú bá dé, kò sálágbára lọ́jọ́ òkú o, kò ságbára lọ́jọ́ ogun. Tí ikú bá dé, tí ikú bá kógun dé, kò sí alágbára lọ́jọ́ ikú ogun o. Ikú tí ó pa ọmọdé tí ó pa àgbàlagbà, ikú kan náà tó pa ọmọdé ni ó pa àgbàlagbà, ikú tó pa olówó ni ó pa tálákà. Ibi tá a sin olówó sí, ilẹ̀ tí ó jẹ olówó ni ó jẹ tálákà o. Ẹja gbélé ayé ṣeré, ilé ayé ilé asán, ọ̀run nìkan làrè mọ́ bọ̀. Ẹ wá rí ààrẹ àná Muhammadu Buhari bẹ́ẹ̀ ṣe nípò tó, gbogbo agbára tí wọ́n lò nígbà tí ẹ̀mí sì wà lára wọn. Àbẹ́ẹ̀rí ẹ̀wọ̀n tó gbẹ̀yìn ààrẹ Muhammadu Buhari tí ó padà gbẹ̀yìn gbogbo wa níjọ́ kan. Àwọn bàbá wa ni wọ́n ní òkú ń sunkún òkú, àkáwọlérí ń sunkún ara wọn. Ẹja gbélé ayé ṣeré. Ẹ wo ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáláyé, orí ètò Kúnlé Ìjẹ̀ṣà náà lẹ́wà, níbi tá a ti mú fọ́nrán wá fún gbogbo ẹ̀yin èèyàn wa. Ẹ sí ẹ̀ fọ́nrán yìí, ẹ jẹ́ kó kan ọmọdé, ẹ jẹ́ kó kan àgbàlagbà, kó kan ọkùnrin, kó kan obìnrin, torí ilé ayé ilé asán ni, ìmúlẹ̀ mófo. Ẹ jẹ́ ká lé ilé ayé níwọ̀nba. Wọ́n ní mọ́ sáré mọ́ dúró, mọ́ sáré àsájù, mọ́ sáré pé níjọ́ kan náà ìwọ náà ó de erùpẹ̀. Erùpẹ̀ níyìn, erùpẹ̀ ní gbogbo wa, a ó padà de erùpẹ̀ náà níjọ́ kan. Ìwọ̀nba tẹ́ ẹ bá ní, ìwọ̀nba tá a bá jọ ní, ẹ jẹ́ ká fi ṣe rere. Tá a bá kú tán, kí lẹ fẹ́ kán máa sọ lẹ́yìn wa? Kí ni iṣẹ́ tẹ́ ẹ fẹ́ káwọn ọmọ tẹ́ ẹ bílẹ̀ ó jẹ? Ẹ wo ibi tá fi àdàgbà ètò yìí sọlẹ̀ sí rè. Fáǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí ètò wa, orí ètò Kúnlé Ìjẹ̀ṣà náà lẹ́wà. Ẹ tún wá lọ gbọ́rọ̀ yìí síwájú sí i. Mo gbé Dánsákì fún Alhaji Oríyọmí Amọ̀sát nípa ọ̀rọ̀ tí wọ́n sọ yìí. Ọ̀rọ̀ gidi ló jáde lẹ́nu wọn. Ọlọ́run á tún máa bùkún, Ọlọ́run á tún máa bá wa fi ọgbọ́n àti ìmọ̀ fún Alhaji Oríyọmí Amọ̀sát. Ẹ wo ibi tá fi àdàgbà ètò yìí sí rè. Bó bá tó ṣe ń lọ, àtúnjẹ́ kí ẹ gbọ́. Ire lójú owó rí, ire lójú ọlá rí, ire lójú gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà àti gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà lápapọ̀. Ire lójú gbogbo wa ò mọ̀ rí o. Ṣùgbọ́n ẹ jẹ́ ká mọ̀ rántí pé ilé ayé ilé asán, ìmúlẹ̀ mófo ni o. Ọ̀run nìkan làrè mọ́ bọ̀. Ó kù díẹ̀ tí ń bọ̀ sórí ètò yìí, èèyàn kan kú. Bí mo ṣe jókòó lórí ètò yìí, èèyàn kan tún ti kú. Àwọn kan wà tá a jọ bẹ̀rẹ̀ ètò yìí tá a jọ ń gbọ́ lọ, wọ́n ti kú báyìí. Àwọn kan sì ń gbọ́ lọ́ba ìwọ̀n ò tí ì gbọ́ tán, wọ́n sì tún kú. Aláwọn kan ò tún gbọ́ tán, tí wọ́n bá gbọ́ tán wọ́n sì tún kú. Kí ló dé? Ojoojúmọ́ làwọn èèyàn kú. Kí wàá ní kàkàrì rè? Kí ló ṣẹlẹ̀ tá a gbọ́ rí ná? Aláàfin Ọ̀yọ́ lọ́njọ́ òní, Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ lọ́njọ́ òní, Olúbàdàn kan lọ́njọ́ òní, ìmí ìlú tó ti lọ yìí. Àwùjalẹ̀ tìjẹ̀búlò náà ti lọ yìí. Wọ́n ti ń fohùn odó fódó. Níjẹ̀bú wọ́n ti ń fohùn odò fódò. Kódà wọ́n ti ń wẹdò lóòrú láwọn ibì kan. Nítorí pé ọba wọn lọ. Ṣéjú yín lolówó fi ń kú. Àrókùn owó dé mọ́lẹ̀. Èjì bẹ́ẹ̀ ṣéjú yín dáńtàtà yìí lọ. Kí wá ní ta ní jẹ́ dáńtàtà? Àròyìn dáńtàtà máa tó ṣe ń bọ̀ wà láyé ni. Buhari náà ló lọ yìí. Tí ò tí ì lọ náà lọ. Kí n kàkà rírì Buhari kú. A ti mọ̀ pé ó kú tẹ́lẹ̀. A kàn mọ̀ pé àmọ́jọ́ tí ọ̀yà Ọlọ́run lọ́mọ ni. Àmẹ́ni tí Buhari ó ṣáájú lọ àti mẹ́ni tí ó ṣáájú Buhari lọ ni. Ebi Buhari ti níyàwó tó ti kú. Kí wàá lọ́wọ́ adé? Ó kú London, ó kú bì kan, ìdí àní ó kú sí wọn. Bó bá ṣe pé kò ṣe dáa lé kú London, gbogbo agbára tá a ní láti dájọ́ ẹ̀ sáárì dáté èdò níní. Nígbà ó sì bọ́ sọ́dọ̀ ẹ̀ tí ó dáhùn, kí ló dé tẹ wá ń dín tẹ wò pé yóò jẹ́, kí ló dé tẹ wá ń kó wàhálà tí èsè ti wá tá à ń kó sórí náà. Ó ti tán,
ó ṣe dáadáa kọ́ lóyànjú ó pé kọ́ ni òjì ó tètè kú kìí ṣe kó ṣe dáadáa ni òjì ó tètè kú kìí ṣe pé kò ṣe dáa lọ́jọ́ ó kú ń gbò kú yìí ẹni ó ṣe dáa ó kú ẹni tí ò ṣe dáa ó kú gẹ́ẹ̀tì ẹni àlẹ́ ni tó ṣe dáa ó lè tètè kú gan ẹni tí ò ṣe dáa gan lè pẹ́ kú dírámà pọ̀ láyé yìí ọ̀dọ̀ àbọ̀kù bá kú o tá a bá ń sunkún ẹkún òkú kọ́ là ń sun o torí pé òkú tó kú ọ̀mẹ́ tí ń sunkún ẹ̀ mọ́ ẹlòmíràn mọ̀ wò pé torí pé ó nífẹ̀ẹ́ òkú ní fi ń sunkún ó wá ń sunkún fún òkú yẹn òkókù yẹn lè mọ̀ pé ó nífẹ̀ẹ́ ẹ̀hún ìbá jẹ́ kó lè mọ̀ tó sì lágbára lórí ẹkún tá a sun ni bá dúró àwọn èèyàn tẹ́kún ìbá ti jí so bókù bá kú tẹ̀ ń sunkún àwa tá a wà láyé là ń sunkún ara wa ẹ ti lọ pàdé Buhari ẹ ti wá Buhari lọ ẹ̀yin tẹ́ ẹ rẹ́rìn èrè ara yín lẹ̀ ń rìn ẹ̀yin tẹ́ ẹ bú ara yín lẹ̀ ń bú kò gbọ́ nǹkan kan mọ́ kò rí nǹkan kan mọ́ kò mọ̀ nǹkan kan mọ́ níjọ́ tí àwọn afáà sọ fún mi pé Islam tako kéèyàn máa bú òkú tó bá ti kú ọjọ́ náà nítọ̀ tó tòrè Ọlọ́run tó rọ́ yẹ ká láǹfààní àti bú òkú bọ́ bá kú kẹ́ni tó ṣe àìdá kó lè mọ̀ pé òun ṣe àìdá ká lè sọ wọ́n wá ní kì í ṣe pé kẹ́ ẹ mọ́ sọ iṣẹ́ tó bá ṣe rárá ẹ lè sọ iṣẹ́ tó ṣe ṣùgbọ́n láti máa bú pé àkútúkú ẹ̀ ẹnìkan ẹ máa sọ̀rọ̀ burúkú fòkú kò dáa àmọ́ wá rí i pé ìyẹn dáa nítorí pé àwa ara wa là ń sọ̀rọ̀ burúkú sí tá a bá ń sọ̀rọ̀ burúkú sókù. ẹ̀kọ́ tó wà ń bẹ̀ náà ni pé ṣé ẹ ti ń pílànù bẹ́ẹ̀ ṣe báyé àwọn èèyàn jẹ́ ṣé ẹ ti ṣetán láti máa intimidate wọn ṣé ẹ ti ń kọ lẹ́tà pé kí wọ́n máa bọ̀ nílé iṣẹ́ ọlọ́pàá l'Àbújá ṣé ẹ ti ń fi òfin oríṣiríṣi gbé wọn nítorí pé ẹ gbọ́ pé àwọn náà fẹ́ ṣe òṣèlú àwọn náà fẹ́ jáde láì jẹ́ pé wọ́n ti sọ pé àwọn jáde gan ṣé ẹ ti ń kọ lẹ́tà oríṣiríṣi ṣé ẹ ti perfect intimidation plan yín láti fàyè ní wọn lára ẹ bá ti lo gbogbo weapon tó wà lọ́wọ́ yìí tán àtẹ̀yìn tí wọ́n rán àtẹ̀yìn tí ń rán èèyàn àtẹ̀yìn tí ẹ jókòó tó yẹ pé orí tẹ́ ẹ lè rò fojú pé ẹni ìfẹ́ yóò dí wa lọ́wọ́ láti dépò yẹn ẹjẹ́ wa bá a ṣe mú un lẹ̀ bàbá rí bàbá lè pa ẹjẹ́ lọ ọ̀rọ̀ mọ́ lẹ́sẹ̀ àwọn alákùwà ń jọba ká ní kí wọ́n pè l'Àbújá káwọn ọlọ́pàá ò gbé wọn mọ̀ dààmú ayé ẹ̀ kó mọ̀ rojú ráyè láti pé òun tiẹ̀ jáde àbí nǹkan kan. ẹ ṣe kọ́kọ́ bira yín pé kí ló dé tẹ́ni ẹ fẹ́ jẹ́ pírọ́blẹ́mù yín. ṣé ó níbọn ni àbó ní nǹkan kan àbí wà rẹ̀ ló dá a sáràlú táràlú fi nífẹ̀ẹ́ rẹ̀ tó fi wá fẹ́ jẹ́ pírọ́blẹ́mù ẹ̀yin. ẹ béèrè pé só lówó jù yín lọ tó ló fi rówó ná fáràlú ni àbọ́ lóun dẹ́yìn láhùn tẹ́ ẹ lówó jùlọ tẹ́ ẹ lè náwó. ṣé ẹ ti bira yín pé ókè tẹ́ bá tiẹ̀ wá ṣe gbogbo ẹ molest àwọn èèyàn ẹ intimidate wọn ẹ fìyà jẹ wọn ẹ fún wọn ní fún ọ̀nì ẹ dààmú ayé wọn bọ́lọ̀ ń bá fún yín ní kápá tẹ́ bá ṣe gbogbo ẹ̀ tán gómìnà lẹ́jẹ́ ni sẹ́nítọ̀ lẹ́jẹ́ ni rẹ́ẹ̀pù lẹ́jẹ́ ni àbí gbogbo tẹ́ ẹ jẹun ẹ dákòóso wá tó ààrẹ ipò ààrẹ tí Buhari jẹ sótópò ààrẹ tí Yar'Adua jẹ sótópò ààrẹ tọ́pọ̀lọpọ̀ èèyàn jẹ sótó ipò ààrẹ tí Babangida ti jẹ head of state tó ń ti jẹ síbẹ̀síbẹ̀ nǹkan ó yẹ kí Buhari ó lágbára ó yẹ kí Ibrahim Babangida ó yẹ kó lágbára kó dìde lórí kẹ̀kẹ́ tó wà ó yẹ kó lágbára wọ́n sọ nínú Al-Qur'an wọ́n sọ nínú Bíbélì á padà kú o yóò padà rẹ̀ wá o gbogbo bá a ṣe ń ṣe yìí o apá ó padà gbọ́ ẹsẹ̀ ó padà lọ o síbẹ̀síbẹ̀ àṣìṣe bíi pé ò ní lọ nítorí pé à ń lò lọ́wọ́ torí pé à ń lò lọ́wọ́ a sì ń ṣe bíi pé ò ní lọ. wá ọmọ Babangida òkú ó wà lókè èèpẹ̀ sójà ni lágbára kò lè dẹ́sẹ̀ rẹ̀ lù mọ́ kò lè lọ́wọ́ ẹ̀ bó ṣe fẹ́ mọ́ eléyìí gan akínlù gan àbí kílẹ̀ gbé ogun ẹ̀ kò lè lò bó ṣe fẹ́ mọ́ àbí ìwé tọ́lọ́sì jó ní olùlọ́kọ fúnra rẹ̀ àbí sọ fáwọn kan wọ́n bá kọ́
kí ló dé tá à ń ṣe báyìí ẹ bá fàyè ní ayé lára torí pé ẹ fẹ́ ṣe tó ló ń bá lẹ́sẹ̀ ni tẹ́ ẹ bá padà ṣe náà gbogbo tẹ́ ẹ ṣe àṣedànù ni ẹ tẹ́ ń lé kiri yẹn níwọ̀n gan ni ó ràn yín lọ́wọ́ bóyá lọ́ọ́ ràn sí yín ẹ mọ̀ you don't know ẹ jẹ́ àròwò dáadáa ẹ jẹ́ àròwò dáadáa Abdulsalam Abubakar àti Buhari wọ́n wá jọ wà lọ́sípítù kan náà ṣùgbọ́n Abdulsalam wọ́n rò tọ́jú wọn àrí Buhari tọ́jú. Ó yẹ ká ní agbára ká fi lè máa gbára wálẹ̀ nígbà tí Ọlọ́run bá padà dé sí wa tó wá ń béèrè lọ́wọ́ wa pé bó ló ṣe jẹ́ o bá mápá mi tí mo fún ọ o bá mẹ́sẹ̀ mi tí mo fún ọ o mo yín ọpọlọ yẹn lẹ̀ o gbogbo agbára rẹ ó tán o. Ó yẹ ká lè tọ́jú ara wa ó yẹ ká lágbára lórí ẹ̀mí ara wa ó yẹ ká lágbára lórí ẹ borí bá sọ yẹ kó rí máa fọ yín sá bẹ́ẹ̀ sí lágbára tó yìí sọ yẹ kẹ́yìn ò máa dùn yín sọ yẹ kójú máa ro yín sọ yẹ kẹ́ ẹ máa sùn sá kábíyèsí Ọlọ́run alábàárò ara wa là ń ṣe o gbogbo ẹ̀yin tẹ́ ẹ fi Buhari ṣe ẹ̀yẹ pátá bẹ́ẹ̀ ṣe rò ní àpẹ́ ẹ̀gbọ́n o bí títí yín lọ́nu gbogbo ẹ̀yin tẹ́ ẹ fi rọra yín wò náà kìí ṣe páwa náà la gbọ́n jù ní tó wà lọ́pọlọ tiwa náà nìyẹn mo fi sọ pé alábàárò mi kìí ṣe pé èèyàn rò pé ohun tó ń sọ òun ló ń gbọ́n jù àbó òun ló ń mọ̀ jù àbó òun ló ń ríran jù ẹlòmíì ríran jù òun lọ ibi tó kan kálukú tí mo kàn fẹ́ kẹ́ ẹ já máa rántí ni pé béèyàn bá kú lónìí tẹ́ ẹ bá ti gbọ́ pé èèyàn kan kú ó ń rán wa létí ni péjọ tiwa náà díjọ kan kí ni àwa ṣe ń bẹ̀ o tó lágbára tó lè fọmọ ó dóore tí ìwọ ọjà rẹ ọjẹ gómìnà ọjẹ nǹkan kan ṣùgbọ́n lágbára nínú dúdú ìwọ ò sì wá lóògùn ààrẹ mọ àfògùn apá ọmọ ti sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ́lẹ̀ dàn ó tún wáá fi ń sàkọ àwọn tó sì gbé kínní ẹ̀ lé ọ lọ́wọ́ àwọn náà lò lánàá wọ́n ti lọ lónìí wọ́n ní ìrántí pọ́ọ̀lọ̀ láti jẹ́ pé kàní ẹni ọmọ fi ṣe tí wọ́n bá yarí tó fi ṣe kà kò sẹ́ni tí ó mọ̀ sí i àwọn tẹ́ báyé wọn jẹ́ yìí kí ni ẹ fẹ́ gbà ń bẹ́ àti pé wà sí wò láàmú ṣe fún yín lẹ́yìn kó lọ́wọ́ bá wa tú àwọn tí Ọlọ́run bá ní wọ́n mọ bí wọ́n ṣe rìn rẹ̀ kó lọ́wọ́ bá wa tú wọn lọ. Abẹ́ náà gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lálẹ́ Ọlọ́run ó jẹ́ agúnlẹ̀ ayọ̀ ọ̀rọ̀ wa ò ní dojúrò gbogbo wa lọ́jọ́ kan o Ọlọ́run jẹ́ alábọ̀ rẹ jẹ́ o ẹja máa rántí òjò lórí ìlú gan ojó lórí inú ilé rẹ ojó lórí lẹ́nu iṣẹ́ rẹ ojó lórí lẹ́nu ẹgbẹ́ ojó lórí láàrin ọ̀rẹ́ kìí ṣe olórí pẹ́yàn sípò gan o gbogbo ìgbà tó bá ní àǹfààní kan ju àwọn ẹgbẹ́ rẹ lọ máa mọ bó ṣe lò